Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tẹ́ ti ń gbọ́ wa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share lórí awuyewuye tó ń lọ láàrin Koko Zaria, Tafasego àti MC Oluomo. Ẹ̀yin tèmi, eléyìí náà ń pè ní inside life, ó ti di 5i life. Ẹja àkọ́kọ́ jọ gbọ́ gbogbo ẹ̀ náà, ká wo gbogbo series ẹ̀ bó ṣe lọ, ká ṣètò wá discuss lórí ẹ̀, ẹja jọ gbọ́. Ẹ tó bá ti lọ bìkan máa la tán, máa la tán dúró lójú kan. Ẹ dẹ̀ wo sí Ọlọ́run ọba, kò lè ṣe kò lè ṣe, ó ṣe kìíní, kò lè ṣe kò lè ṣe, ó ṣe kejì, kò lè ṣe kò lè ṣe, ó ṣe kẹta. Ẹ̀kẹrin lélẹ́yìn o, mọ́tò ni o, èmi ló fún o, Zaria ló ní o, ẹ lọ sọ fún wọn lé o. Àwọn òfò ti wá, ká máa lọ bí kóbìnrin, ẹ máa lọ kọ́ àwọn àdírẹ́sì àwọn òṣè yẹn, àfi ṣe nǹkan sí ìlú ni, èyí tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kú dànù. Ọ̀gbẹ́ni ọmọ ọ̀gá lèmi ò tó bá ń ẹ̀kọ́ fún ẹ mọ́tò ṣé nílẹ̀ MC ti fún yàn mọ́tò ni ó yá o tó bá fún ẹ mọ́tò lónìí o tó wá tẹ̀lẹ́nu lónìí ó yá o MC ló tẹ̀lé tó fi ga tó bá tẹ̀lé ọ̀gá o lè ga o máa nà ọ̀gá kiri ni oníyàn nìkan kóbìnrin ń kó fáwọn actress ó kó mọ́tò fáwọn actress ṣé ó kọ̀lé lẹ́yìn ọ̀gá ni ṣẹ́rú ni ẹlẹ́yìn ọ̀gá ni MC lóṣòdì gbadéwọ̀lù ọ̀gá ní #1 lẹ́kọ̀ọ́ ẹ lè rírú ẹ̀ mọ̀ bí akẹ́ máa tẹ̀lé lẹ́yìn èmi ò lè bá yín tẹ̀lé nu ẹ bá ti rọ́gà mi ẹ máa bọ ọ̀gá yín ti tẹ́lẹ̀ jẹ́ ọ̀gá pass ọ̀gá náà sí ọ̀gá ni à lókè nísàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ left and right MC náà ọ̀gá tọ́ba ra mọ́tò fún ẹ lónìí máa lọ ké sí MC o pé ọkọ̀ fàájẹ́ ṣọ́ọ̀kọ̀ òfu ọ̀dẹ́jọ́ ó yá òfò kò tẹ̀. tí wọ́n bá a fún orí ìjàkà fèsì ọlọ́run wá ṣàánú ẹ̀ lábẹ́ wá wo gan janjan ní janjan Koko Zaria Zargarza Hotel. ẹ dàgbọ́n ẹ̀yin dábàá ń ra yín ẹ̀ gbọ́dọ̀ ń ra yín mú ẹ̀ lálẹ́ yìí ẹ̀ gbọ́dọ̀ tó kankan ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ ó kọ́ ọlọ́run yìí ó ti dára hòtẹ́ẹ̀lì yìí lálẹ́ yìí bẹ́ẹ̀ bá ra yín lálẹ́ yìí. Ó ga o ẹ̀yin tèmi ṣe ń gbọ́ bẹ́ẹ̀ yẹn Zargarza Hotel and Suites. Èèyàn wá ń pàtàkì mọ́tò tó kún bọ̀ òfin bú ẹni tó kọ́ òdìdí ilé fún ẹ ṣe rí ilé ayé lómi ò lójú tì rárá àtọ́ àwọn èèyàn tó ń pariwo lẹ́yìn ẹ̀ ṣé ó ṣe kọ̀ǹpì ara wọn ni mọ́tò tó kún bọ̀ àti òdìdí hòtẹ́ẹ̀lì ẹja àjọ máa wò lọ. ẹ̀kọ́ ọmọ náà láti jẹ́ yìí nǹkan ọ̀hún náà lẹ́wà nílé yọba wíwá ní wọ́n sọ̀rọ̀ sókè tọ̀hún wíwá sọ̀rọ̀ sókè èyí tí wọ́n sọ sókè yọ òwú dànù létí yìí kẹ́lẹ́ gbọ́n tí wọ́n ní. Ní Koko Zaria. Koko Zaria ìdùnnú rẹ lónìí eríire rẹ lónìí lábí ọ̀gá rẹ Oluomo. Alábì wàdó àlìnàṣì fúndùkà. Alábì wàdó àlìnàṣì fúndùkà orí ẹlifúndù lágbàwọ̀ sọ pé ẹ̀yìn sọ pé hòtẹ́ẹ̀lì lágbàwọ̀ sọ pé fúndù hòtẹ́ẹ̀lì. Koko Zaria eríire rẹ ìwọ tó gbé hòtẹ́ẹ̀lì kalẹ̀ báyìí. Ní ikọ̀ ọmọdé mustarihin. Ó gbé kalẹ̀. Mọ̀jẹ̀ ìyá tó mọ́kùnrin mọ̀jẹ̀ ìyá tó yín kẹ́sì lóhùn nísìn. Ìyẹn bọ̀ kẹ́sì ló jẹ̀bi ẹ̀. Bushira ní Koko Zaria. Bushira ní Koko Zaria. Eríire rẹ̀ Koko Zaria ọkọ̀ hòtẹ́ẹ̀lì kalẹ̀ fún wa báyìí. Ìgbó. Ní ikọ̀ ọmọdé mustarihin. Ṣẹgbọ́n tí bàbá àfààyè ń sọ
lórí ayẹyẹ ìṣílẹ̀ yẹn ó ní oríire lénìí abẹ́ ọ̀gá rẹ̀ MC Oluomo náà ni ṣé ti rí ilé ayé tó wá gba mọ́tò tó kún bọ̀ tó fi ń bú odidi ẹni tó jẹ́ kó rí ilé kọ́ sórí yàtọ̀ sí ilé a whole big gigantic hotel náà ò ló ń kó fóbìnrin lábẹ́ ìgbà tó ń kó fóbìnrin nìwọ náà tún rí hòtẹ́ẹ̀lì ńlá ikọ̀ ò lábẹ́ ẹ̀ abẹ́ ẹ̀ ló ti kọ́ hòtẹ́ẹ̀lì ńlá nígbà tóun lóun kó fóbẹ́ àwọn Nollywood o ẹ̀yin èèyàn ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ lọ inside life nìyẹn for you. èmi mọ Olúọmọ gan mo mọ nǹkan tó lè ṣe ó máa ń ṣe dáadáa ó máa ń ṣe nǹkan rí so ìrìn náà torí ẹni eré ṣe ń ba gbọ́n tó máa ń rubí sí ó ń tanra ẹ ní ó máa ń fẹ́ kí wọ́n ga àdì kò ń gbọ́ kí wọ́n wá sẹ́yìn so gbogbo wọn tó máa ń fẹ́ Ọlọ́run á ṣe fún un inú mi dùn àwọn èèyàn mọ̀ mí gan torí pé mo lórúkọ wọ́n mọ̀ mí káàkiri anywhere wọ́n ti mọ̀ mí Zargarza Ọlọ́run náà máa dúpẹ́ fún ọpẹ́ wa lọ sọ́dọ̀ ẹni tó tọ́ sí that's Musiliu Ayinde Akínsànyà náà ni wọ́n máa pè ní wọ́n máa dárúkọ Ọlọ́run á máa jẹ́ kó ga jù báyìí lọ tó bá ti ń ga ó ń fà mí lọ́wọ́ sókè láti bàtà ti bẹ̀rẹ̀ ó ti ń fà mí lọ́wọ́ sókè. ẹ̀yin èèyàn ṣe rí i pé ilé ayé yìí ó strong gan the same person náà ló ń sọ̀rọ̀ tó ní àdìgbà táwọn ti ń jọ rìn bọ̀ òun náà ló ń fà òun lọ́wọ́ sókè òun ló jẹ́ kóun máa ga ẹni tó jẹ́ kó kọ́ hotel kó rí a lot of things kọ́ òun ló wá dẹni tí wọ́n máa ń disgrace lórí internet pé ẹ̀wọ̀n òun kó fóbìnrin torí wọ́n fún ẹ mọ́tò tó kún bọ̀ ilé ayé tọ́ba náà pè lọ́dàlẹ̀ ṣé kò tó kàn pè lọ́dàlẹ̀ ni ẹnu ara ẹ ló fi sọ internet never forget everything is on the internet so kò sí bó ṣe fẹ́ ọ̀dà pé kàn yọ gbogbo kìíní kúrò tí wọ́n ò bá rí download àwọn ẹlòmíì ti download ẹ̀ this is what they are playing for you inside life ṣe rí gbogbo èèyàn tẹ́ bá ní ọ̀rẹ́ tímọ́tímọ́ tó ń gbé yín sókè lẹ́nìí kí Sego náà kó lè máa mọ ọ pé gbogbo bó ṣe yíyún lẹ́nìí ó yìí máa kọ ẹ̀yìn sóhun lọ́la ó garanti ẹni tó lè ṣe léfẹ́ tó kó hotel fún how much more wọ́n tó fún ní mọ́tò tó kún bọ̀ this is really crazy ẹ wo ẹ ṣáàjà yìí máa gbọ̀ lọ́nà torí ẹ ní Saheed gan akọni pé ẹ wo ọ̀dàlẹ̀ kò sí pẹ̀lú lílara kò sí nǹkan tó lè ṣe sí kò lóògùn ẹja máa gbọ̀ lọ. ẹlẹ́tàánú pẹ̀lú ọ̀dàlẹ̀ àbàtẹ̀jẹ́ tó lílara ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra àwọn. títà wọn ní ṣe ni mẹ́nu yòówó rà ó ṣe bí òun gbà mí kí la fẹ́ ṣe sí ẹ̀ náà. sọ́dọ̀ ẹlẹ́tàánú pẹ̀lú ọ̀dàlẹ̀ àbàtẹ̀jẹ́ tó lílara ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra àwọn. àfi ọ̀rọ̀ ta la máa kó ṣe tí o máa ṣòlóṣì tó ń ṣòṣì ibi iṣẹ́ aṣọ fún kò gbà kó yẹ ìṣòṣì ibi iṣẹ́ àwọn tó yẹ ká tún sọ fún kó yẹ ìṣòṣì ibi iṣẹ́ àwọn tó sọ fún wọn fi sílẹ̀ ó ń ṣòṣì lèrò ṣẹ̀wó ìgbà tó bá dé olóṣì wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ lórí tẹlifíṣàn wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ lórí rédíò wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ òṣì ló ṣe. sọ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ ìyàwó sòdì òwúrọ̀ mi tó jata mi tó jata mi. ọ̀rẹ́ mi tó jẹyọ mi tó jẹyọ mi. tó jẹnu tó fi jata mi tó jata mi. tó dẹ̀jẹ̀nu tó fi jẹyọ mi tó jẹyọ mi. àti báwa dáhùn ló fi bà mí jẹ́. ajapa ló lókun ló fi pẹ̀kú àgbòfó ẹnu ọ̀sán o ìyókò tá mi. wọ́n ní kí sọ fún ẹ̀dá kó máa bà mí. Èmi ló máa bá. Olórí kí sọ fún wọn bá. ẹ̀yin tèmi big lesson lélẹ́yìí o Sego má rò kó ti rí pàdé kan tó ṣọ́ sí ẹ o anyway drop comment yẹn inú ẹ̀fọ́ opinion yìí sínú comment báwo lẹ ṣe feel kí lẹ ṣe feel ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni àbí sure friend kí lọ́rẹ́ ẹ lè ṣe fún ẹ tó fún ẹ ní gigantic hotel òun ló jẹ́ kó mọ̀ ẹ a lot of videos wà anyway that's my take on it ẹ̀fọ́ opinion yìí sínú comment see you next time bye. tí o bá ṣòlóṣì tó ń ṣòṣì ibi iṣẹ́ aṣọ fún kò gbà kó yẹ ìṣòṣì ibi iṣẹ́ àwọn tó yẹ ká tún sọ fún kó yẹ ìṣòṣì ibi iṣẹ́ àwọn tó sọ fún wọn fi sílẹ̀ ó ń ṣòṣì lèrò ṣẹ̀wó ìgbà tó bá dé olóṣì wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ lórí tẹlifíṣàn wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ lórí rédíò wọn wá kí ibẹ̀ ṣàmàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ òṣì ló ṣe. sọ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ ìyàwó sòdì òwúrọ̀ mi tó jata mi.